èṣù tàn wọ́n jẹ́ kí ọgbà ẹ̀dẹ́ mi. Ọlọ́run wọ́n ṣubú Ọlọ́run sì bá ti ṣe ìràpadà fún wọn láti dá wọn padà sí ọ̀nà ara rẹ̀. Ìgbà ni ó ṣètò kalẹ̀ bí a ó ṣe lọ́wọ́ gbàdá sí ayé. Tí wọ́n ní ẹ̀sáyà sọ nípa rẹ̀ bá bí ọmọ kan fún wa, ìjọba yóò wà ní ìjìká rẹ̀. Kristi máa lọ sọ, ó wá sí ayé láti wá kú fún wa. Ó jẹ́ àjọyọ̀ Friday nígbà tí ó sì fẹ́nu sọ. A pè ní Good Friday fún àwa pẹ́ẹ́nì Nàìjíríà fún wa. Ṣùgbọ́n fún Jésù Peter Friday ni tó jẹ ìyà tó ní agbára tó ní ilé kọjá rẹ̀ tó ní ẹ̀ṣẹ̀ wa káàdì bá gba ìdáríjì tó lọ gbé láàbọ̀ yìí. Ní ọjọ́ kẹta ó sì di ìdè kúrò. Ẹ wá gbọ́ ẹ̀yìn ènìyàn lọ ọ̀nà tí ìyá Jésù fi jẹ́sẹ̀ asán rẹ̀ ló gbogbo àdúgbò àti ìgbàlá rẹ̀ ọ̀nà kan ṣoṣo ní ọ̀nà ayọ̀. Bíbélì pé táwa bá kọ ìgbàlá lágbèlé sílẹ̀ a ó ti lè là. Wọ́n ní ọ̀fẹ́ ní ìgbàlá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó sọ gbèsè rẹ̀ kì í sọ̀fẹ́ ọ̀dọ̀ wa tá a gbà lọ́jọ́ ọ̀fẹ́ èmi ara ẹ̀ ló fi lélẹ̀ fún wa ká má bàa tẹ̀lé ìgbé. Ìgbàlá ní John 3:16 ẹ̀jọ̀ kìló ìwé ìjọ lórí kẹta ẹsẹ̀ kejìlélógún John 3:16 kí ló sọ. Nítorí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. God. Ó sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Yes. Fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́. Uh-huh. Yóò lè ní ìyà yìí pẹ̀lú. Ṣètì kọ́ báyìí. Ibi ó ti fún ọ náà níbi tí ó ti yọ̀ lẹ́ fún ara yé. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ó wà síbi sọkúnlẹ̀ ní ètò ìsèkéde o. Tí o ní gbàgbọ́ tí o ní gbà á lórí wa tó gbà lálẹ́. Àbí o lọ wá sí chọ́ọ̀chì ṣàpá. Bàbá wa chọ́ọ̀chì ó dáa. Bàbá sì ń ṣàkóso. Bí a bá wà sùn ó dáa. Kaba ní dìde ká dáwọ́ ilé lọ́wọ́ kó dára. Ṣùgbọ́n ìbéèrè wípé ìdájí ká lórí wa tó gbà láwa. Jẹ́ kí ọdún òní kó jẹ́ pọ̀jẹ́ pẹ̀lú nínú ayé rẹ̀. Ó ti fi bọ̀ fún ara yé. Ẹ̀yìn tó bá gbà kó bá ṣe pé ṣùgbọ́n kó lè ní ìdí tí ó ṣe kéde o. Ẹ̀dá mi lọ́wọ́. Ó sì gbọ́dọ̀ ẹ̀wọ̀n Jésù níbi ìdí tó bá wà. Èèyàn kì í gbà gbogbo ìpamọ́. Ntọ́ bá jẹ́ lọ́sọ̀. Bàtà lẹ́nu ìwé Romans chapter 10 verse 9 ìwé Róòmù ìkẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀jọ̀ kí ló sọ. Bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa. Ṣé ẹ ti gbọ́ báyìí? Bíbélì pé ẹnu máa ń sọ jáde láti ilé ẹ̀kúnrẹ́rẹ́ ọkàn. O lè sọ kankan jáde kókó wá sí nínú rẹ wá. Tó o bá gba Jésù Olúwa àti olùgbàlà rẹ tọ́jú láti gbé ẹ̀mí rẹ ló ṣe wá. Tí wọ́n ń gbé ní ọkàn rẹ, ẹnu rẹ gbọ́dọ̀ lè sọ jáde nípa rẹ. Lókè bí wọ́n á fi ẹ̀mí rẹ Jésù di Olúwa. Yes. Tí wọ́n sì gbàgbọ́ ní ọkàn rẹ pé. Sẹ́ẹ̀tì bọ́bá yìí kì í ṣe tẹ́lẹ̀ lásán. Méjèèjì lọ papọ̀. Tó o gbàgbọ́ nínú ọkàn rẹ, tó o gbọ́n bẹ́ nínú ọkàn rẹ, tí èsì àfẹnujẹ. Àfẹnujẹ onígbàgbọ́ ló gbà wọlé. Wọ́n sọ nǹkan jáde ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sí, ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ wò nínú wa. Tó o gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú. Ọlọ́run jí dìde kúrò nínú òkú. Yes. A ó gbà ọ́ là. Ẹ jókòó, a ó gbà ọ́ là. Ẹ̀yin mo máa wá tí ẹ ti dàgbà. Tẹ́lẹ̀ tí ìpadàbọ̀ Jésù lẹ̀ kejì. Abẹ́rẹ́ ìtọ́jọ́ tó wọ ìlọ́dún. Ṣé ẹ ti gbà sọ́kàn yín? Só wà níbẹ̀.
owó ò ní wá bẹ̀ pẹ̀lú nǹkan míì tó bá bẹ̀bẹ̀ á lé tí bẹ̀bẹ̀ ẹni wọ́n máa jókòó kì í sì torí òde tó máa papò dà ẹ̀ẹ́dẹ̀ tó bá jẹ́ òdodo àti ìgbàlà tó sì gbà lọ́wọ́ ọkàn rẹ̀ ó ní àwọn gbàlà lórúkọ Jésù àwọn gbà wà lá sàmì dáadáa wọ́n ní kó sàmì dáadáa bàtà dé inú ẹjọ́ 11:25 ìwé ìjọ lórí kọkànlá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó lọ àwọn èdè kan níbẹ̀ kí ló fi. Jésù wí fún pé. èmi ni àjíǹde àti ìyè. sẹ́ẹ̀tì bọ́ báyìí èmi ni àjíǹde ẹ parí ẹ̀. àti ìyè. èmi ni àjíǹde àti ìyè. yes. ẹni tí ó bá gbà mí gbọ́. ẹnikẹ́ni ìbá sọkùnrin ìbá sọkùnrin ìbá sọmọdé ìbá sàgbàlagbà ọmọwé tàbí tí ó kà á tálíkà tàbí olówó ọba tàbí ìjòyè ọba tàbí ayaba ìgbàlá Jésù àkókò ènìyàn ẹnikẹ́ni tó wà gbà á jọ náà mo gbàgbọ́ iṣẹ́ ìgbàgbọ́ bẹ́ẹ̀ ní tó bá ní owó sí nígbà tó o bá sí ìyẹn kó o gbàgbọ́ ní tó bá ní owó sí tó o bá sí o gbàgbọ́ ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yẹs bí ó tilẹ̀ kú bí ó gbọ́ tiẹ̀ bí ó tilẹ̀ kú yóò yìí. Èyí ni ìgbàgbọ́ wa ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ bí ó tilẹ̀ kú ẹ parí ẹ̀ èyí ni ìgbàgbọ́ wa èyí ni ìwàásù wa èyí ni kàdá sọ fún àwọn ènìyàn ayàtọ̀ sí àwọn ẹlẹ́sìn náà ẹ̀sìn tí wá ní ìyè nínú olùgbàlà wá ní ìyè nínú ó ní ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ó tilẹ̀ kú ẹ parí ẹ̀ wọ́n ní yóò àwọn òsìn ọlọ́run àjèjì àsìn ọlọ́run tí kò ní ìrírí ayọ̀ fún wa nígbà Lásárù kú tó di ọjọ́ kẹrin tí Jésù tó dé bẹ́ẹ̀ wọ́n ní ìbáṣepọ̀ tètè dé arákùnrin wa ìbá ti kú Jésù tó bí wọ́n bá gbàgbọ́ ẹ parí ẹ̀ wọ́n rí òkú ọlọ́run bí wọ́n bá gbàgbọ́ wọ́n rí òkú ní tó ṣèlérí fún wa ó ṣe láyé tí wọ́n gbọ́dú rí. Tó o bá gbàgbọ́ sí pẹ̀lú gbogbo ẹ̀mí àtọkàn rẹ̀ torí ọdún ẹ̀kẹ́ olùdíje òdìdí òtún sẹ́lẹ̀ rẹ̀ gbogbo ẹni omi sọ bí mo bá gbàgbọ́ ìwọ yóò rí òkú lọ nǹkan tó sọ fún mi níbo ni mi tẹ̀sí èmi ni àjíǹde àti ìtú sọ yẹn ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tó bá tiẹ̀ yóò yí wọ́n ní Lásárù ọ̀rẹ́ rẹ̀ ó ti kú láti yẹrẹ. Ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ Jésù lọ àbá fẹ̀mọ́ yẹ pé nígbà Lásárù bẹ̀ láyé ní ti Jésù àná ṣe ní ìsìn wọ́n ní níbo lẹ́gbẹ́ kẹsì ẹ̀ kàwé dada wọ́n ló sì mọ̀mọ́ ìdílé ìrìn àjò ẹ̀ láti pa tó fi gbé ọ̀tọ̀ kẹ́ tó fi agbára yìí bẹ kọ́ ẹ̀ nígbà tí wọ́n sì sí ìbòdì ẹ̀ sí ìbòdì náà wọ́n lẹ̀ sí ìbòdì náà èdè tó sọ ọ́ kì í ṣe jẹ́ ẹ̀ ó ní bàbá mo dúpẹ́ lọ́rẹ̀ tó ní nígbà gbogbo ni wọ́n gbọ́ tèmi olóṣèlú gbọ́ tèmi náà Lásárù kò kọjọ́ kẹ́kẹ́ ní kẹ́ ìjáde wa tó pé àjíǹde àti ìyè ló bá sọ nígbà èmi àti ẹ̀ náà bá kú kó náà ló gbà pé kájà á sì jáde ikú òwòrán di ọmọ náà mọ́lẹ̀ tó wọ́n jáde bẹ́ẹ̀ náà òwòrán di mọ́lẹ̀ tó pé ikú mú ohun rẹ̀ wọ́n ní ó dé ìgbèkùn ní ìgbèkùn ó fi ṣẹ́gun fún àwọn ẹni tí ó wà níbí lónìí ò ní sọ ọ̀nà náà. Àbí ẹ̀wọ́ ẹ̀ Lásárù jáde wá Bíbélì gbogbo ẹni tí a dì tọwọ́ tẹsẹ̀ tá a fún òwe tán ti wọ́n tó wò ọ̀sẹ́ni tó lọ gbé ó dẹ̀ mìíràn ó dẹ̀ mọ̀ ẹ́ ó mìíràn bọ̀ ó lọ sí ojú ọ̀nà àṣẹ ọ̀rọ̀ rẹ̀. Jésù èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá rìn náà kò ní rìn ní òkùnkùn ayé ó sì jáde ó yẹ tu olùkọ́ òkun àti ìtú tó fi jáde ẹtu nígbà tán
ó fi ìyè padà àdíyẹ àti ìyè ó dá padà sáyé òkè kan ariwo sọ àyájọ́ ọkùnrin ọ̀hún Jésù olùgbàlà àyájọ́ àdíyẹ ẹ̀sẹ̀ lónìí so ti nípa nínú ayé rẹ̀ kí ló lè kàkà rẹ̀ pé ńgbà mo ti gba Jésù mo ti gba àkàbà ẹ̀ lọ́wọ́ 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 tó kó kò ní kó máa yẹ kó má gbà kan lọ́wọ́ yẹn. Iye tó bá lè gba tí ọ̀dà kò lọ ọ̀nà ni ó jí ìdílé kẹ̀yìn ọjọ́ sí ìdí tí ò lè lọ. Iye àwọn tí ò wá gbà ni ó jí ìdílé kẹ̀yìn ọjọ́ sí ìyà tí ò lè lọ. Lásàmù jáde wá àti ẹ̀dá ó ti kà ó sì jáde àyè padà. Ẹni tó lè fìdí rẹ lọ́wọ́ ní Jésù òun náà là ń pè jù fún ọ. Ìrètí tí wà nìyẹn. Bàbá nígbà tá a bàjá ìrètí wa bẹ́ẹ̀ yẹn bá sẹ̀ bàtà bá forí jì ìrètí náà ó jì ní lọ́jọ́ kan àdéhùn àwọn kí a lọ́wọ́. Bàbá rẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa tó ń gbàgbọ́ wa tá a bàjá a ní ìrètí kan. Ṣé ìrètí sí wọn náà ní? Sáà ní ìyàtọ̀ láàrin wa àtàlẹ́ ìgbàgbọ́. Bó ṣe kú dà ní tọ́jú ṣé bẹ́ẹ̀ ló ṣe kú dà ní di bísínẹ́sì rẹ̀ tó o sọ pé ó sókè nílẹ̀ tó o sọ pé bọ́lá òun náà bá sọ̀kalẹ̀ ò lè gbọ́ àjíǹde olórí kan kọrin ó ní àjíǹde dára níkẹyìn onígbàgbọ́ Olúwa tẹ́tí dọ́gba pẹ̀lú rẹ̀. Sotí bàbá yìí, owó náà kọ́ ọ̀jọba pẹ̀lú ẹ̀, ìwọ ni kó kọ́ ọ̀jọba pẹ̀lú ẹ̀. Ìbí ó sì lè ti pọ̀ náà ni pé gbogbo tó o bá mọ̀ àti Jésù ló wù fẹ́ kó má ṣe kéde o. Lórúkọ Jésù ló dára fún wa. Ẹ jẹ́ kí n fún alẹ́ ẹsẹ̀ kan sí káwọn náà gbàgbọ́. 1 Corinthians chapter 15. Kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún. Akana tẹsẹ̀ kẹ̀yà Kọ́ríńtì kìíní orí kẹẹ̀ẹ́dógún akana tẹsẹ̀ kẹ̀yà ṣùgbọ́n ẹ̀kọ́ gbogbo ìjọ náà tó ń kọ́ lórí àtẹ̀tẹ̀ tó lórí afẹ́ àwa ní ìrètí kan. We are not beating around the bush. We are not wandering here and there. We know where we are going. A ní ìrètí kan àwa sì wọ́n yà lọ. A ò rí bẹ́ẹ̀ tí ò wọ́n mi tó lọ. Kọ́ríńtì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹ̀yìnlá pásítọ̀tì kí ló sọ. Bí Kristi kò bá sí jí ìdè. Gbogbo ìjọ ìjọ sókè náà wò. Abrahamu kò jíìdì. Tìbí kò jíìdì. Àṣà kò jíìdì. Gbogbo olórí ẹ̀sìn kú wọn jíìdì. Ẹ wá gbọ́ àti wọn kàkó rẹ̀ máa bí ẹ̀. Talk to me bí. Asán ni ìwàásù wa. Padà sẹ́yìn. Kí ló sọ? Bí Kristi kò bá sí jí ìdè. Yóò wá sí àjíǹde òní tí Jésù àjíǹde asán ní ìgbàgbọ́ wa. Asán ní ìgbàgbọ́ wa. Asán ní ìwà sí chọ́ọ̀chì wa. Asán ní gbogbo sáfìsì wa. Bí ẹni tí a máa gbàgbọ́ wa jíǹde. Àjẹpẹ́ asán ní ìgbàgbọ́ wa. Yes. Ǹjẹ́ asán ni ìwàásù wa. Àwọn táwọn píríṣì gan asán ní ìwàásù wa. Àjẹpẹ́ kò ní ìyè. Ẹ̀tọ́ kò jí ìgbàgbọ́ rẹ̀ kì í ṣe ní asán, ìwàásù wa kì í ṣe ní asán. Tó jí ìdílé ẹjọ́ kẹta, tó gbókèrè lọ. Wọ́n sọ fún alẹ́ kan, àjíǹde Jésù kì í ṣe ní ìkọ̀kọ̀, kì í ṣe ní ìbàbá. Ń kò máa jí ìdí. Gbogbo olùsọ, wọ́n dàbí òkú ni. Màríà máa ń lọ tẹ́lẹ̀ kan fòró kan lọ́wọ́ ọ̀dájí. Angẹ́ náà bá tó lókùn sí gbègbè rẹ̀ pẹ̀lú aṣọ náà fi di tó wọlé. Ó sì máa sọ̀rọ̀, ó ní ẹni tẹ́yìn wà kò sí nínú, ó ti jíde gẹ́gẹ́ bó ti ṣe ìwé fún yín, ó ní kẹ́ pàdé òwe Gálílì. Ó mọ̀ pé wọ́n jíde lọ́jọ́ kan. Bákan náà wọ́n náà yóò jíde lọ́jọ́ kan. Ẹ pàdé òwe Gálílì. Ó sì máa pàdé òwe Gálílì. Àjí
lẹ́gbàá ló lo ogójì ọjọ́ láyé lẹ́yìn àjíǹde tó wà sọ láti lọ sí náà lọ́pọ̀ pẹ̀lú ìwé ọ̀wá sí ọ̀tá kankan tó lè súnmọ́ tó ti sọ ọ̀sọ̀ ó ti di ọ̀sọ̀ kalẹ̀. èyí ni bàbá wa èyí ni ti wa pé àwa ló jíǹde lọ́dọ̀ tó bá wá fẹ́ jíǹde àwọn ìwà wo ni ò ní jẹ́ kó jíǹde sí èyí ò lè lọ pé àjíǹde méjì ló wà àjíǹde sí èyí ò lè lọ àti àjíǹde sí ìyá ní ò lè lọ. Ìwà ìṣeré ló máa túnbọ̀ ní tí o bá lò. Bí Jésù bá jíǹde adébíyá sọ́ni ìbàdàn àtàgbọ́ àtàwọn àtàwọn àjò. Èmi tí mo pè é ní ẹgbẹ́ asán ní ìwàásù mi. Èmi kọ́ ló kọ́ta. Ẹ túbọ̀ yẹ kó fún ọkàn lè gbọ́ ọkàn mẹ́ta. Yes. Bí Kristi kò wá sí jíǹde. Yes. Ǹjẹ́ asán ní ìwàásù wa. Asán ní ìwàásù wa. Asán sì ní ìgbàgbọ́ yín pẹ̀lú. Sẹ́ẹ̀tì bọ́ báyìí. Torí ẹ̀ nírètí tí ò bá jíǹde. Ṣùgbọ́n tó kó jíǹde olùgbàlà wa tẹ̀lé kó jẹ́ àbálẹ̀. Tó kó ohun lásán lọ jíǹde gbogbo. Ìwọ ló kàn lára. Ó tó lè gbé àmà lọ. Tó kó kàkà tó táyà. Láti gba àdúrà àdébẹ́sẹ̀ ìgbéyìí. Àwọn ìbéèrè mi nìyí sí gbogbo àtàwà níbí àtẹ́tẹ́ nǹkan mi lórí afẹ́fẹ́. Ìbéèrè mi ni wípé ǹjẹ́ o mọ Jésù? Ǹjẹ́ Jésù mọ̀ ọ́? Ó lè nínú àwọn àgùntàn ti bí àwọn àgùntàn ti bí sí mọ̀ mí. Ó ní wọ́n mú ohun mi wọn àti tẹ̀lé àlejò lẹ́yìn. Àlejò máa tẹ̀lé lẹ́yìn. Ṣó gbà tí ó dínú? Ṣó gbà tọkàntọkàn? No matter how bíbí ìtukù rí ọ̀fìn ìṣẹ̀lẹ̀ lọ. Ẹ lọ sí sọ̀rọ̀. Àwọn èèyàn ńláńláńláńláńlá ló wà bẹ́ẹ̀ tán ti rí ìgbà yìí. Àwọn bí bàbá ìdàgbà kú gbogbo àwọn èèyàn ńláńláńláńlá ní gbogbo láyé wáradé níbo ni wọ́n wà. Wọ́n ló bí fún sáré wọ́n sì lọ àtọ́jọ́ pamọ́ ní ìdájọ́. Bákan náà lè ní àdéhùn máa lo sáré akọ́lé ni arábọ́tò ni alọ́dún ìdókòwò aṣọ́gbogbo alùdá ṣùgbọ́n ní ìkẹyìn tó ń jí ibi sí iye tí ò ní bẹ̀rù àbí sí ìyá tí ò ní bẹ̀rù. Jésù ti jí ibi ó ti fi gbàgbà wá ó kù wọ́ ó kẹ́kẹ́ wọ́. Afẹ́nà gbàgbà náà kẹ́kẹ́ àjíǹde rẹ̀ kó ní ìtumọ̀ ní ayé mi. Kí ẹ má kàn dé tí wá ṣọ́ọ̀ṣì lásán. Kí ẹ má dé tí wá ṣọ́ọ̀ṣì sáà. Ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó yé mi. Jẹ́ kí wọ́n tó lè padà ọ̀rẹ́ lẹ́kẹ̀ẹ́. Àwọn kan tẹ́ bá gbọ́dọ̀ sọ. Tẹ́ bá gbójú àwọn omi. Aago mọ́kànlá àbọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ta. Wọ́n ti kọ́ ní ilé o. Ó bá dé méjì kó sábẹ̀ ti gbé nǹkan yìí. Bàbá gbóná nínú olú. Táwa ṣe nínú èkó ẹ̀rọ. Ẹ̀kọ́ máa yó ẹtí ò ní ẹtí máa débi sùn ó máa débi sùn ọ̀pọ̀ olóyún ìyá padà ṣùgbọ́n níbo ló fi Jésù sí máa yé gbogbo káyé ó bá dé lónìí la máa gbé jù lẹ wọn àlùgbà yìí ṣé tí Jésù lọ kò sí kalẹ̀ sí tiẹ̀ wà èyí lọ sọ́dọ̀ bàbá mi láti ọ̀gá tẹ̀sán àdìsílẹ̀ fún yín pé níbi kíbi tí mo bá wà kẹ́yìn pẹ̀lú kẹ́yìn wà níbẹ̀ pẹ̀lú ṣé iṣẹ́ wa ìwà wa ṣé ìdíkàlẹ̀ wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àjí ìdìbò lórí ẹsẹ̀ rẹ̀. Akọ̀wé kan ó ní èdè òyìnbó ó dẹ̀ ní èdè Yorùbá òyìnbó ẹ pé àgbo ayẹyẹ sáyà Yorùbá ẹ pé òǹkókè lọ nípa ìgbàgbọ́ òǹkókè lọ ní ọjọ́ kan láti bá yóò sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á kọ orin yẹn bí àbámọ̀ akíkọ́lé ẹ̀ta àmọ́ kàn jókòó mo bẹ̀ sí mo kàn jókòó inú ilé ni mo ti jókòó inú rẹ̀ mi mo kàn gbogbo street ìṣòkò láti testing ground mo fojú wò ní roundabout mo wá gbé nínú rẹ̀ mi mo wò láti roundabout láti ilé ọwá
mo lọ sí ọ̀nà àyè sọ ní Ọ̀ṣun state Iléṣà. Mo tún gbójú mi kú bẹ̀rù mo lọ sọ́nà West Eagle hospital ní òkú òun lè mi. Mo wò dáàfin bàbá kábíyèsí tó gbéṣẹ́. Wọ́n rí pé ayé yìí ò wọ́n tẹ̀ kéèyàn pèsè ìdí òdì sí lọ. Gbogbo amọ́tò nílẹ̀ yìí, mọ́tò nílé iṣẹ́ ńláńlá. Àwọn tó ṣe pé Èkó náà pèsè ìdájọ́ ọmọ ìlú Iléṣà Ọ̀ṣun state. Ṣùgbọ́n tí wọ́n dàgbà náà mú wọn wá sílé, náà fi gbogbo náà gbélé ayé wọn sí, náà fi ilẹ̀ sẹ́kọ̀ọ́, náà fi ilẹ̀ Ìbàdàn, náà fi ilẹ̀ Sàbújá, náà fi ilẹ̀ sílùú òyìnbó, wọ́n wá fún ilé ẹsẹ̀ mẹ́fà nínú ilé wọn. Kí ló tẹ́ ìfẹ́ wà mílẹ̀ ìdájọ́ tó ka ronú àjíǹde ká pèsè ilé wa lẹ̀ lókè nìkan àti wọ́n náà nìkan á máa padà sí. Bí ẹsẹ̀ tí mo lò fún yín ẹgbẹ́ náà wo ẹ̀kísásí tí wọ́n wá sùn. Ó nígbà tí ẹranko bá kú, ó ní ẹ̀mí rẹ̀ yóò sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ ilẹ̀ àti ìmọ̀lú àtàkìyẹ tẹ̀ bá pa yóò sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ ilẹ̀. Ó sọ nígbà tí èèyàn bá kú, ẹ̀mí rẹ̀ yóò gòkè lọ sí ipa ọ̀nà òkè. Olùkú tẹsẹ̀ ló sì wájú lórí ẹ̀. Olùkú bàtọ́ lọ fẹ́ dáwọ́, ó ní kí ilẹ̀ kó mú oríṣiríṣi èso jáde, onírúurú àti gbogbo àtẹ̀yẹ àtẹ̀gbèsè. Ó sì mú jáde lẹ́kọ̀ọ́ tí a sọ, ilẹ̀ náà ti jáde lẹ́wọ́ padà sí. Ṣùgbọ́n bàtọ́ fẹ́ dá ẹ̀mí àti ẹ̀ kò sọ pé kí ilẹ̀ kó mú wọn jáde. Ó mọ ní àwòrán ènìyàn, owó tó tí ọ̀hún sọ kalẹ̀, ó wá mí níyì sí ní ìwé mú rẹ̀. Ó sì ní àlàyé ọkàn. Ó wá dà pé nígbà tí ìyẹn bá so ìpá kú, ẹ̀rọ yìí ó gòkè sí ọ̀rọ̀ òkè. Fún ìdájọ́, pẹ̀lú òsókè, àjíǹde òde, yẹ kó ní ìtumọ̀ ayé ẹ̀sọ́ ní àdúrà. Bó bá wọ̀ ọ́ lè gbàdúrà rẹ̀ ní máa gbà.
máa sọ wá. Gbogbo ìjọ ẹ̀wù mi ayé tí èmi àti wá temporarily àfi bí ilẹ̀ lọ́dọ̀ ó máa ń kọ́ mi ní omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ti ẹ̀ bá yọ dúró àwọn ìlànà tó ṣe níbi àgbà pé vanity ọkọ̀ vanity ní ayé yìí. Bàbá tí ẹ mọ̀ tó kọ́lé sẹ́yìn tí mo kọ́lé sẹ́yìn kò lè lé bàbá òwe ta somewhere across dada. Nígbà tó kú yẹ tán máa mo lọ sọ́dọ̀ wọn ní pásítọ̀ ní ẹ̀ ìwọ́n ló lè bá mi sùn nínú ọ̀rọ̀. Ṣé ọ̀rọ̀ ká yọ sọ láàrin sí ọ̀rọ̀ mi ò yàtọ̀ tọ́lá òun yẹn ní ọ̀rọ̀ mi yàtọ̀. Ó yàtọ̀ kò yàtọ̀ ọ̀sán sọ nítorí ìṣẹ̀lẹ̀ kò sọ fún wọn. Nígbà náà mọ̀ wọ́n èèyàn pàtàkì nínú ìlú olóyè ni wọ́n. Bàbá ìlú sí èsì òkè ìṣàlàyé wọn. Wọ́n mọ̀ láì lówó ìlú ìkan. Ó ní àgbà tó bá sùn tó bá gbàgbé pé òun rẹ̀ àtọ̀ sùn. Kì í sọ pé ó gbọ́dọ̀ pèpè àkóbí tó lọ. Na lie. If it becomes to wetin you do. Ọjọ́ àjíǹde lọ́dún òde, ẹ jẹ́ ká máa pèsè fún ilé wa. Ebi mọ̀ pé kò ń lọ lọ́jọ́ pẹ̀pà tí kò ń lọ nílé wọn. Ṣùgbọ́n èdè náà ìka ìjọ ọjọ́ tí a fi ibi sáyé. I'm going higher, yes I am. I'm going higher someday. I'm going higher, yes I am. I'm going higher someday. I'm going higher someday. Jesus to stay. Oh, this to say. I'm going above the shadow. Into the presence. Into the presence of God. Into the presence of Jesus. Into the presence of Jesus. I'm going higher someday. Amen. Ẹ sọ fún Ọlọ́run. Gbèsè ayé lè gba ọ̀rọ̀ yẹn. Bí ọwọ́ ọ̀tún mi mú, má jẹ́ ṣubú. Má jẹ́ ṣìnà. Ewu ìgbà ẹ̀kẹ́ má jẹ́ kó gbé mi lọ. Ẹ sọ di àdúrà rẹ̀. Ṣé kó o ṣe gbàdúrà sọ́kà yóò yí ọ? Jésù Olúwa wa. Olúwa tó pọ̀ nípa àti agbára. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí tó bẹ̀rẹ̀ ní Ọlọ́run. Àánú lẹ fi gbà wá táwọn orí àjíǹde ní olùgbà ọgbà ẹ̀wà. Olùgbà ẹ̀yẹ wa. Àwọn nínú orí yìí nínú ayé wa lórí àwọn ọmọ lórí aya lórí ìgbòkègbodò àwa náà nínú bíbọ̀ wa. Àwọn nínú yìí olùgbà ọgbà ẹ̀wà. Olúwa à ń ṣe àyájọ́ àjíǹde òní níwájú yìí jẹ́ kó ní ìtumọ̀ nínú àgbègbè wa jẹ́ kó ní ìtumọ̀ nínú ayé wa. Bàbá ẹnikẹ́ni ní lónìí tí ò tí ì mọ ilé Olúwa tó ń gbàdá wọn tí ò tí mọ̀ pé òun bá yẹn pàdé ní ìkẹyìn ayé pàtó bá pàdúdé irú ẹni bẹ́ẹ̀ ìwúrà jẹ́ kó mọ̀ lónìí. Ìbá sọkùnrin ọmọdé tàbí àgbàlagbà jẹ́ kán mọ̀ lónìí. Kó ṣàánú fún wa bẹ́ẹ̀ ni máa rí Jésù Olúwa wa. Àdílé àmẹ́ta kó láta sí Ọlọ́run.